orúkọ mi tí gbogbo ayé ti mọ̀ ni Yomi King aka Opebe, the one and only disabled. Mo kí wa dáadáa pé ẹ kú dédé àsìkò ilé ẹ̀kan sí Ọlọ́run á dùn wá nínú. Irú òkú àgbà báyìí la fẹ́ máa ṣe àfọ́kù ọ̀dọ́ òkú àgbà ká ṣe ìyàwó ká ṣe ìṣílé ká bára wa ṣe tó dáa là ń fẹ́ láàrin eléré. Irú nǹkan báyìí kò ní wọ́n lẹ́ọ̀dẹ̀ gbogbo wa o a ní kánjú kú lẹ́ẹ̀kan sí ẹ ṣe pọ̀. Charlie Àgbákò tí ó dolóògbé Charlie la máa ń pè é. Ṣẹ́rí bàbá wa tó dolóògbé yìí bàbá gbogbo àwa YouTube bàbá àwọn ọ̀dọ́ ni nídìí iṣẹ́ tíátà wọn kò yán ọ̀dọ́ ṣeré. Ẹni tó bá rí irú mi wọ́n ṣe dàgbà tẹ́lẹ̀ wọn àtúnyẹ̀ ẹ̀ṣẹ̀ ni wọn tún ta bọ́ńbọ́ pé ó yẹ jẹ́ ká jọ wọ̀ kò yẹ kó fẹ́ bá mi jà o wọ́n fi ń ṣe exercise láti lè jẹ́ ká lè mọ̀ báwọn náà yìí wà ń bẹ̀. Orí tó fi ṣe ewé yẹn kò kú òun bẹ̀ ẹ rí i pé tí bàbá fi kú wọ́n fi ń ta pọ́npọ́npọ́npọ́npọ́n. Odindi exercise tó ń ṣe ní gbogbo ìgbà ló ń jẹ́ kí ó máa rí bẹ́ẹ̀. Ọlọ́run jẹ́ ká yé yẹ wá kọ́run yẹ yàn táyé bó bá yẹ ṣe nífẹ̀ẹ́ là ń ṣe ń gbàdúrà Ọlọ́run jẹ́ kọ́run wá yẹ bàbá yẹn jù bẹ́ẹ̀ lọ. Because bàbá tó kó àwọn ọmọ kéékèèké mọ́ra ni tó dẹ̀ ṣe dáadáa bàbá ò múyàn sínú o bàbá ìbínú èèyàn kò dẹ̀ ń sọ̀rọ̀ yẹn lẹ́yìn tó bá ṣẹ̀ wá rí bí ó máa sáré sọ fún ẹni wọ́n ní rẹ̀ ṣe sọ nǹkan báyìí kò rí bẹ́ẹ̀ o ó dẹ̀ máa tọ́ sílẹ̀. Bàbá dáadáa ni bàbá ẹ̀ bàbá tó yẹ pé bí wà wọn ṣe rí nu iṣẹ́ wa kò yẹ kí bí ìgbà artist ṣùgbọ́n olúkálukú ló ní one or two things tó láti lọ sáré ṣe ẹlòmíì ò sí Nàìjíríà so púpọ̀ nú àwọn èèyàn wa èmi ṣẹ̀ṣẹ̀ ń délé nìyí àga president wa wọ́n ṣẹ̀ṣẹ̀ ń dé ni so mi lè sọ wọ́n yìí lè bá wa lẹ́nu ọ̀ ṣùgbọ́n ìfẹ́ bàbá ẹ̀ kọjá ẹni tí eléré kan máa lóun gbọ́ fún bàbá ẹ̀ kó tó ní wá bẹ̀ torí bàbá dáadáa ni kọ́lọ̀ jẹ́ kí ìgbẹ̀yìn tàwa náà kó dájú báyìí lọ ẹ ṣe púpọ̀ bàbá tó dáa ni o. Kí ni ohun mèremère ohun mélòó gbàgbé tí bàbá ṣe tí ẹ ò lè gbàgbé sọ fún wa sọ? Kò sí tí bàbá ṣe tí èèyàn lè gbàgbé gbogbo ìjọ ẹ̀ la ṣe ń ṣe sinimá tà ń ṣe ó máa ń wà nù ákáì fẹ́lòmíì ẹ̀rí ẹwà tọdún tí bàbá wa Túndé Omídínà kan ti ṣaláìsí Facebook kan lè gbé kan jáde nínú iṣẹ́ tó ti ṣe tipẹ́ àgbéjáde ẹ̀ tún wò ó ara àwọn nǹkan tó ń fi lè gbàgbé èèyàn ní iṣẹ́ ọwọ́ ta ṣe sílẹ̀ iṣẹ́ ọwọ́ wa ò dẹ̀ ní bàjẹ́ ó náà máa fi rántí bàbá àìmọye iṣẹ́ bàbá ò kù for life ni títí táyé máa fi parẹ́ ẹ máa fi rí iṣẹ́ bàbá ẹ máa rí wọn wò Ọlọ́run á wà pẹ̀lú iṣẹ́ wa tó bá ti parẹ́ bàbá ò lè parẹ́ láyé àwa náà ò dẹ̀ ní parẹ́.